tó ọlọ́run ọba ògo ògo, ọba tó nìkápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jíkọjọ́ kúdà, adúpẹ́ àyàn, adúpẹ́ ribiribi, adúpẹ́ rírí jẹ, adúpẹ́ rírí mu, adúpẹ́ rírí ná, adúpẹ́ rírí lò, adúpẹ́ àtìgbàdégbà, adúpẹ́ lórí àwọn ọmọ, adúpẹ́ lórí aya, adúpẹ́ lórí ọkọ, adúpẹ́ lórí ẹbí pátákó orogodo, adúpẹ́ pé ojú wa sí mọ́lẹ̀ alààyè lónìí. Olúwa máṣáláì gba ọpẹ́ wa, ọba ògo ògo máṣáláì gba ìyìn wa, ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní máṣáláì gba ìdírẹ́bẹ̀ wa níwájú rẹ̀, torí wọ́n nìkan lọ́ba tó mọ́. Ìbà rẹ̀ Elédùmarè, ọba àjíkẹ́, ọba àjíkẹ́, ọba fẹ́nifẹ́re, ọba àjọ àpè, agbẹnimọ́dẹ̀yìn, afúnimọ́ṣèrègún, ọba alọ́kọ̀ọ́lá ní ìlẹ́yẹ, ọgbàgbà tí gbára àdúgbò, abọ́ ọ̀pọ̀pọ̀ tí fi yọ ọmọ ẹ̀nú ọ̀fìn. Ìbà dáńgbọ́n wa bá kókó, èrò àkàtàkọ́ wa bá lóṣù, aṣọ mẹ́rìndínlógún báyìí lásọ ṣàpàná, ọ̀kan ni yémiyémi ń gbékin, ọgọgọ rúmọrúmọ, apanimọ̀hágún, olókìkí òru. Ìbà lọ́wọ́ yín àti ìdímùjẹ èèyàn, ẹ̀yin lájẹrun òru àjẹdọ̀ èèyàn mọ́bì. Ìbà láàlú ògiri òkò, òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún, òbánásọ̀rọ̀ tí ò tó dá sí, ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ń ṣẹ̀jẹ̀, onímí ń sunmí láàárọ̀ yẹn ń sùn fún, ẹbọra ti jẹ́ látọ̀ pa. Èṣù má ṣe mí má ṣe ilẹ̀ Yorùbá, ọmọ ẹlòmíì àtọ̀tá ilẹ̀ Yorùbá ni ọmọ bá wa ṣe bí ó ti rí gẹ́lẹ́nu. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ọ̀dọ́ rẹ, mọ̀jà ṣe ọtẹ ọ, mọ̀jà tójú ilẹ̀ mọ́lẹ̀, mọ̀jà kẹ́gun ayé ogun alẹ́sẹ̀, mọ̀jà ti sọ́fẹ́ àwọn àgbàlagbà, aṣọ ọ̀ka ènìyàn mọ̀jà bá wọn tẹ́ o. Elédùà ọ̀dọ́ rẹ, ẹ̀yin ènìyàn rí akọ atótónu ìlú, akọ bójọjọ ti rí káàkiri lórí ìkànnì ilé ní àmọ́ yẹn nàná àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, kùdìẹ̀kùdìẹ̀ tí ń ṣẹlẹ̀ lẹ́sẹ̀ kùkú láàmà sọ̀rọ̀ nípa rẹ̀. Tí ẹ bá wò ó, kíní kan wà tí mo kọ́kọ́ fẹ́ sọ, wọ́n ní yìnyín kẹ́ni lè ṣe mí sí. Adéafẹ́rù ọmọkùnrin òde ìgodó, ọ̀pẹ àyàn Ifá kò lè sọ̀rọ̀ èmi sí. Bọ́lá Ahmed Tinubu, ọ̀nà Iléṣà sí Ifẹ̀ tẹ̀ ń ṣe lọ́wọ́ yìí, agbóríyìn fún yín lórí yẹn. Pẹ́ tí ẹ̀ mọ́ ọ̀nà Iléṣà Ifẹ̀, tọ́rọ́ náà yẹn náà mo rántí last year tá à ń lé Èkìtì nígbà tá a fẹ́ lọ ṣe òkú ìyàwó bàbá Bánjí Akíntóyè. Mo mọ nǹkan tó ju ọ̀pọ̀lọpọ̀ táyà rí ń bẹ̀ yẹn. Ọ̀nà yẹn ti kú lọ́nà, ó ti di ojúgbó, ṣùgbọ́n abójú ọwọ́ yín bẹ̀. Akínyìn nílẹ̀ Yorùbá pé ẹ̀ ń ṣe ìtótọ́ ń bẹ̀ yẹn. Ìkejì, wọ́n lẹ̀ ń ba bọ̀ wá sọ́nà Ìbàdàn wá sí Ifẹ̀ náà. Wọ́n ọpẹ́ ní fọlọ́run tọ́lọ́run bá ní kẹ́sì bẹ̀yẹn náà, á dúpẹ́ pé òkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí àwa kì í sábàrá múre jẹ, ilé ìtẹ́ bá ṣe tó bá dáa á sọ, ilé tó bá kú díẹ̀ káàtó àní dákẹ́ tètè mẹ́nu bó ti rí nù. Ọ̀rọ̀ wérọ̀ kan wáyé lórí ayélujára tí mo ṣalábàápàdé rẹ̀. Mo kàn fẹ́ kẹ́yìn olólùfẹ́ mi kẹ́yìn náà jàǹfààní ọ̀rọ̀ náà. Arákùnrin wa kan ní sọ̀rọ̀, ń ṣàlàyé nípa àwọn ẹranko tẹ́rí tí mo post tẹ̀ ń wò yìí. Àwọn ẹranko yìí wọ́n yàtọ̀ síra wọn, ìran wọn pọ̀ gan. Àwọn olóyìnbó máa ń pè ní species wọ́n póríṣiríṣiríṣi. Ṣùgbọ́n nílẹ̀ aláwọ̀ dúdú ń bí eléyìí táwa ní ń bẹ̀ ojú méjì tí mo dá mà lọ. Sorry to say it,
point of correction ó ju méjì lọ because ìran ọlọ́gẹ̀dẹ̀ náà rí báyìí mi ò mọ̀rúkọ tó yìnbó ń pè yẹn ọlọ́gẹ̀dẹ̀ ìmíì náà tó wà torí bẹ́ẹ̀ tó jẹ́ bóyá ìran ẹ̀tà náà rí báyìí ó dà pé fox lẹ́tà ìyẹn ọlọ́gẹ̀dẹ̀ yẹn náà pè ní ajá gbó òun náà máa gbó bí ajá ní gbó kíní náà dẹ̀ rí bẹ́ẹ̀ kí lorúkọ kí ní àwọn ìkookò ẹran tí Yorùbá ń pè ní kòkò ajégunjẹran òun náà rí bẹ́ẹ̀ onírò kálákìnní yìí lára àwọn ẹran tó ní kálákìnní yìí lára fámìlì wọn pọ̀ gan ṣùgbọ́n àwọn gbajúmọ̀ nù wọn la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ara gbajúmọ̀ nù wọn ò ní leopard àti cheetahs wà eléyìí táwa lè ń lẹ ọ̀dọ̀ wa bíbá inú tiger là ní ń bí rárá kò sínú gbó wa wọn ò rírí láfíríkà kò sí tiger láfíríkà the only place láti máa rí tiger níbi India ẹ rí Asia generally ẹ dẹ̀ rí lamẹ́ríkà North America gbogbo bẹ̀yẹn wọ́n ní tiger báwa ò bá pàdé rí nínú gbó wa tẹ́ ẹ bá wo dáadáa ìlà ara rẹ̀ ìlà tiẹ̀ yìí máa gùn kì í ṣe tó tàwọn ẹkùn ìlà tiẹ̀ wọ́n fa faragada ní ìlà dúdú ara rẹ̀ faragada ló lọlẹ̀ lára ẹ̀ ṣùgbọ́n bàbá tí ó ṣàlàyé ọ̀rọ̀ yìí bàbá kan bẹ tí màá gbé wọlé sí wọ́n wá ṣàlàyé nípa tiger fún wa wọ́n wá sígbé síra wọn wọ́n wá tó faligéṣẹ̀ kan akọni wa kan àròjinlẹ̀ pé àwọn ń kọ̀rẹ́tì àròjinlẹ̀ bàbá nípa tẹ́ sọ kọ̀rẹ́tì àròjinlẹ̀ o ẹ jẹ́ káwọn èèyàn bí kọ́kọ́ gbọ́ àlàyé ọ̀rọ̀ yẹn náà ká tó wá ṣàlàyé lórí ẹ̀. ó píkṣọ̀ tẹ́ ń wò yìí ṣe ti rí ẹ wò dáadáa ẹ̀gbọ́n sáyẹ́ǹsì Yorùbá ló sẹ́ǹdì píkṣọ̀ tiger yìí sáròjinlẹ̀ pé kí ni Yorùbá ẹ̀ àròjinlẹ̀ dẹ̀ ti sọ̀rọ̀ lé tiger lórí tó sọ pé Yorùbá tiger òun làmọ̀tẹ́kùn Yorùbá tiger ò kì í ṣe àmọ̀tẹ́kùn o Yorùbá tiger ẹkùn ni kìnìún òun ni lion ẹkùn òun ni tiger leopard ni wọ́n ń pè ní àmọ̀tẹ́kùn nǹkan tó fara jọ ẹkùn òun ni leopard tá a bá wo gbogbo ẹranko pátá a rí pé leopard ló fi ara jọ ẹkùn ló fi ń pè ní àmọ̀tẹ́kùn torí tótótó tó wà lára ẹ̀ tá a bá wo security outfit wọn agency tí wọ́n dálẹ̀ àmọ̀tẹ́kùn a rí pé kọ́lọ̀ aṣọ wọn yẹn kọ́lọ̀ aṣọ leopard ni ìdí tó fi ń pè wọ́n ní àmọ̀tẹ́kùn tó fi jẹ́ àmọ̀tẹ́kùn yẹn òun ni pé leopard àmọ̀tẹ́kùn ó jẹ́ ẹranko kan tó mọ inú igbó kò sí ẹranko kan tó mọ ọ̀nà inú igbó tẹ́ leopard ìtumọ̀ ènìyàn ló fi ń pè ní àmọ̀tẹ́kùn ló fi ń lo security agency ní Yorùbá pé àmọ̀tẹ́kùn ẹranko kan tó mọ gbogbo ọ̀nà tó wọ inú igbó tá a bá wò leopard ní ẹranko kan tó mọ ọdẹ ṣe jù mi sọ pé òun ló nágbára jù ẹ má ṣe mistake o leopard ó mọ ọdẹ ṣe jù ṣẹ́rí kìnìún tó bá ti pa ẹranko kan tó bá ti jẹun tó bá ti yó kò ṣọdẹ mọ́ o yàtọ̀ sí tí èèyàn bá bí inú nìkan ló kù ṣẹ́rí tiger tó bá ti ṣọdẹ tó bá ti jẹun tó bá ti yó ó lè má ṣọdẹ mọ́ ṣẹ́rí leopard ó fẹ́ràn kó máa ṣe ọdẹ gan nǹkan tó mọ̀ tó láìkì jù torí leopard lẹ máa rí tó máa ṣọdẹ lórí ilẹ̀ ló máa ṣọdẹ lórí igi leopard ni ló máa ń gungi yàtọ̀ sọ́wọ́n jaguar ṣe pé bí leopard family àwọn jaguar nǹkan kan yẹn náà ṣùgbọ́n leopard lẹ́ranko tó láì kó máa ṣe ọdẹ gan nínú igbó ìdí tó fi ń pè wọ́n ní àmọ̀tẹ́kùn ló fi dá security agency yẹn pé àmọ̀tẹ́kùn àwọn tó mọ ọ̀nà inú igbó leopard ni lion ò mọ ọ̀nà inú igbó tó leopard bẹ́ẹ̀ sì ni tiger kò mọ ọ̀nà inú igbó tó leopard so tiger kò kí ń ṣe àmọ̀tẹ́kùn ẹkùn ni leopard làmọ̀tẹ́kùn tàbá wá rẹ́rìí
tó dìfìtì nǹkan tí mo sọ yìí ẹ jẹ́ ká rí. Ẹ bá mi share fídíò yìí kó kan Àròjinlẹ̀ kó dé bá wa tún fídíò yẹn ṣe torí gbogbo àjọ ní Yorùbá ni. Tiger ẹkùn ni kò kí ń ṣe Àmọ̀tẹ́kùn. God bless you. eléyìí ni à ń pè ní cheetah, eléyìí ni tiger, eléyìí lẹkùn. Ojú ẹkùn cheetah ní ẹ̀rí kọlà, òun ni Àmọ̀tẹ́kùn. Àmọ̀tẹ́kùn lẹ̀ ń wò yìí, eléyìí ni tiger tí. Nínú àlàyé tí bàbá yìí ṣe, wọn ò kọrẹ́tì Àròjinlẹ̀ torí Àròjinlẹ̀ ò ṣe mistake. Àlàyé tí Àròjinlẹ̀ ṣe, òun kàn fún tiger lórúkọ. Tí ọkùnrin ní sáyẹ́nsì Yorùbá yìí sọ ni pé kí Àròjinlẹ̀ bá wọn fún tiger ní orúkọ tọ́ra mọ̀ pé kò sí nínú gbó wa, ṣùgbọ́n tí ò bá ti sí ń gbó wa ò lè lóko Yorùbá. Àyàfi tí Yorùbá kàn fún ní orúkọ àdádálẹ̀ pé kí ọgbà yóò lè, nítorí pé Àròjinlẹ̀ jẹ́ onímọ̀. Oní sáyẹ́nsì Yorùbá ṣe sọ pé kó fún un lórúkọ, pé tó bá fún un lórúkọ ní àọ̀dọ̀ ẹ̀ òun náà lè fún un lórúkọ, bọ̀ tó bá fún un lórúkọ ní àọ̀dọ̀ ẹ̀ nítorí pé òun ní ń dì pẹ̀lú àwọn ẹranko gbó, yóò jẹ́ gbogbo ayé ó tẹ́wọ́ gbà á. Ṣé ti ní tó mú ọ̀jọ̀gbọ́n yẹn lọ sọ́dọ̀ ọ̀jọ̀gbọ́n kejì nítorí pé nǹkan tí táwọn méjèèjì ń handle ọ̀tọ̀ọ̀tọ̀ ni, ṣùgbọ́n dìpátímẹ́ǹtì rẹ̀ ló fẹ́ wọ̀, ló fi tì sí pé Àròjinlẹ̀ ẹ bá wa fún tiger ní orúkọ Yorùbá torí kò sí nílẹ̀. Àwọn méjèèjì mọ̀ pé kò sí nílẹ̀ tí wọ́n ń bí àlè rí, ṣùgbọ́n bàbá tí wọn ò máa ń pa ẹ̀ àwọn náà gbé kíní síwájú, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ tiwọn. Mo tẹ́ sọ yẹn kàn fẹ́ fi da àwọn èèyàn lórí rú. Ẹ lọ wá bẹ kọ́mẹ́ǹtì yín báwọn yẹn ṣe correct yín lọ rẹpẹtẹ wípé yìí gan lẹ̀ ń ṣe mistake. Dàmọ̀ tiger ò sí, a ti sọ láti bí ọdún 5-10 sẹ́yìn pé tiger ò sí nígbó ilẹ̀ Yorùbá, kò lórúkọ. Ní táwọn ń pè ní ẹkùn ní leopard ní ẹkùn. Àmọ̀tẹ́kùn lọ́dọ̀ wa là ń pè ní cheetahs. Ìtàn bẹ́ẹ̀ àwọn méjì dẹ̀ fi yàtọ̀ síra wọn. Cheetah àti leopard ìtàn fi yàtọ̀ síra wọn ni pé tẹ́ bá dé ojú cheetah, iná wa ẹ má bínú jàre, iná wa ló ṣe ṣégeṣége. So nǹkan tí cheetah fi yàtọ̀ sí leopard, àmì kékeré kan ni màá fi hàn yín. Tẹ́ bá wò ó lára àwọn àwòrán tí mo post yìí, àwọn àwòrán yẹn náà máa tọ̀ tẹ̀léra wọn, màá fi hàn yín bẹ́ẹ̀ ṣe rí. Níwájú imú cheetah ẹ rí ìlà dúdú tó wálẹ̀ báyìí, òun kọ òǹdó sójú, ó kọ ìlà òǹdó yẹn bẹ́ẹ̀ máa ń kọ sójú. Cheetah nìyẹn, òun ni the fastest animal nínú àwọn ọ̀ràn yẹn. Wọ́n là ń pè ní Àmọ̀tẹ́kùn, kì í ṣẹkùn ni o, ṣùgbọ́n Àmọ̀tẹ́kùn àwọn bàbá wa náà ní ọpọlọ, wọ́n dá mọ́ dáadáa. Òun máa ń gogi, yàtọ̀ tó ní nìyẹn. Tí cheetah bá pàdé èèyàn tó bá fẹ́ ṣèyàn jàǹbá, ọlọ́mọdé àríwá aláàrẹ̀ o, yóò gogi. Ikùn tí ẹ dẹ̀ fẹ́lẹ́, ikùn ẹ̀ ò kì í tóbi gbẹ̀ǹdù bí ikùn àwọn leopard, bí ikùn tiger. Ikùn fẹ́lẹ́fẹ́lẹ́ ló ní, ẹsẹ̀ rẹ̀ dẹ̀ gùn, ó ṣe ṣoṣoro, ó gùn ṣoṣoro bó ṣe rí tiẹ̀ nìyẹn. Kò síbi tí ò lè wọ̀. Òun ni máa ń tẹ̀lé àwọn ẹran túrùkù wọnú hò. Ó ya wèrè gan the fastest animal. Lórí omi ó lè rìnrìn 5 minutes lórí omi tí ó fi sá eré fúúú tí ẹsẹ̀ rẹ̀ ò ní rì. Torí ẹ̀ náà fi sọ àwọn àjọ elétò ààbò kan lẹ̀ Yorùbá ní Àmọ̀tẹ́kùn pé kò síbi tí kírímínà fẹ́ wọ̀ tí wọn ò ní wọ̀. Ìtumọ̀ Àmọ̀tẹ́kùn nù. Òun tó ju ẹkùn lọ nínú ìjà, nínú wàhálà kì í rẹ̀. Tẹ́kùn bá lé nǹkan wọ́n ní àwònù lẹ́kùn máa wọ ẹyẹ oko. Ó fẹ́ dàbí ègìdì, ẹ má bínú. Àwònù lẹ́kùn máa wọ ẹyẹ oko. Tí ẹkùn bá lé ẹyẹ lọ, tó bá ẹyẹ báyìí fò máa lọ́wọ́, yóò máa wò lọ ni. Ó lè fò tẹ̀lé díẹ̀ o, yóò wálẹ̀. Ẹkùn kì í gungi, ṣùgbọ́n tí cheetah bá ní ẹyẹ jẹ làákùlẹ̀ tó bá lẹ́yẹ jẹ, ẹyẹ yẹn mọ́ra ni,
àfi ká èèyàn gbéra kó má bà sórí kankan kó má lọ́nú atẹ́gùn ṣùgbọ́n ìrìn tó bá rìn nínú atẹ́gùn yẹn náà bẹ́ẹ̀ náà ni cheetah ṣe tẹ̀lé débi tágbára ẹ̀ tí nígbẹ́ máa ń kó tó padà wálẹ̀ kẹ́lẹ́ bá ọmọ ọ̀rọ̀ ẹranko tí cheetah jẹ́ náà fi pé la fi sọ àwọn elétò ààbò ilẹ̀ Yorùbá kan ní Àmọ̀tẹ́kùn ṣé ti rí báyìí bẹ́ẹ̀ rí òun ní wọn kọlà báyìí cheetah nìyẹn òun ní Àmọ̀tẹ́kùn ẹkùn lélẹ́yìí tó agbárí rẹ̀ ṣe kẹ̀sì tó jẹ́ pé ntòun àti kìnìún gan fi wé ó fẹ́ wé ju kìnìún lọ òun ṣe gbẹ̀ngbẹ̀ leopard náà ṣe gbẹ̀ngbẹ̀ tẹ́ bá wo tiger náà ṣe gbẹ̀ngbẹ̀ bọ̀ tiger ò sí lọ́dọ̀ wa ń bí torí ẹ̀ ní ọjà lórúkọ fún un ṣùgbọ́n lábẹ́ fídíò àròjinlẹ̀ yẹn ẹ̀ bá ń bẹ̀ ó kọ́ síbẹ̀ gbàgàdàgbàgàdà ó kọ orúkọ tó fún síbẹ̀ gbàgbé orúkọ yẹn ó wà ń bẹ̀ yẹn lọ́wọ́ tẹ́mi ó sọ lálàfo àárín yẹn kò jù báyẹn lọ kí àwọn èèyàn wa káwọn máa mú ọ̀rọ̀ olùpọ̀ tó bá ti dọ̀rọ̀ àwọn nǹkan tí ò bá sí lọ́dọ̀ wa àbí tí máa ń bẹ lọ́dọ̀ wa nípa ẹranko kò jù báyẹn lọ mo kàn ní kí n má láyé ra wá lórí ẹ̀ ni. ìkejì ní part B tí mo lọ ṣe rí ilẹ̀ Yorùbá ìlú tó le ní àwọn kankan bẹ tí Yorùbá máa ń pè ní àyájọ́ kì í ṣe pé a fẹ́ ṣaagùn àbẹ́ a fẹ́ lo oògùn lórí ìkànnì ilé ní ṣùgbọ́n àwọn bàbá wa mọ́nímọ́ní bàbá wa mọ̀yẹ̀mọ̀yẹ̀ wọ́n ń pè kíní kan ní àyájọ́ ọjọ́ là máa yálò nígbà tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ ní àbí kan lójú ọdún kan àwọn bàbá wa ti mọ̀ pé náà yẹn ò dúró dáadáa mo fún mi ní ẹdí iná tí mo ń lo jẹnẹrétọ̀ mo ń lò kẹ́lẹ́ bá mọ̀ láti bí ìjẹrin báyìí náà wọ́n ní gírídì fall ààrin náà kò sí náà lù wọ́n ní gbogbo Nàìjíríà ni ò ti síná kẹ́lẹ́ mọ́ ìṣòro tá a kàn lórí ọ̀rọ̀ náà pẹ̀lú ìjọba so ibi tá a lọ gangan wọ́n ní àyájọ́ ọjọ́ wà tá bàbá wa máa ń lò bí ọjọ́ òbí àyájọ́ ọjọ́ ni pé abíyàn ní May 19 tó bá di May 19 ọdún yìí yóò lé lọ́dún ni wọ́n máa kí fún àyájọ́ ọjọ́ tí wọ́n bí nítorí pé láyàjọ́ nù bẹ́ẹ̀ náà ló ṣe rí nínú ohun tá a máa ń pè lẹ́nu pé nígbà tí Ọ̀rúnmìlà wà ní ìlà méjì ọ̀sà tó wà létí òkun ìlà méjì ọ̀sà Ọ̀rúnmìlà wá sọ pé kíkéde kan ṣẹlẹ̀ níjọ́ náà lọ́wọ́ àwọn fi àyájọ́ yẹn wí wípé etí odò lèmi náà wà báyìí mo fẹ́ kí n tó ṣẹlẹ̀ s'Ọ̀rúnmìlà níjọ́ náà lọ́wọ́ máa ṣẹlẹ̀ báyìí àyájọ́ nù wọ́n ń yá ọjọ́ t'Ọ̀rúnmìlà ṣe kínní yẹn wọ́n ń yá lòfẹ́ nìyí wọ́n fẹ́ kí n tó ṣẹlẹ̀ níjọ́ náà ó ṣẹlẹ̀ òun náà ń pè ní àyájọ́ ṣùgbọ́n àwọn bàbá wa máa ké sára nípa nǹkan kan ẹ rí i pé Emir Sanusi Lamido ìtàn jẹ́ ó yé wa wípé bàbá ńlá rẹ̀ kan bẹ tí wọ́n rọ̀ lóyè kì í ṣe bàbá títẹ̀ gángan o bàbá ńlá bàbá rẹ̀ tọrọjọ́ ti pẹ́ wọ́n rọ̀ lóyè ọba nígbà tó yá àyájọ́ ọjọ́ yẹn ọba kan Sanusi Lamido mi again ní tó ṣẹlẹ̀ sí bàbá ńlá bàbá rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn padà ṣẹlẹ̀ sí. ṣùgbọ́n àwọn onímọ̀ àwọn máa sọ fún ìyàwó ní kéèyàn ó kíyè sára o ní tó gbé àwọn ara rẹ̀ ṣubú rè tó bá ti happen pé irú ìlànà yẹn padà wá báyàn ọwọ́ àmọ́ kíyè sára bó o ní ní tó ṣẹlẹ̀ sáàràn mi ò sì ní ṣẹlẹ̀ sí mi náà ìdáwà tá a dúró yìí àti pass through àwọn arìnrìn àjò yẹn rí tí wọ́n wọ́n èmi ojú àlá wọn ti wá sọ fún mi live kì í ṣe pé mo lọ dífábìkì àbí mo lọ yẹ nǹkan kan wò wọ́n jẹ́ mọ̀ ní pé n tó ṣẹlẹ̀ sí bàbá rẹ̀ múra dáadáa kó má bàa ṣẹlẹ̀ sí wọn náà so eré àyẹn mo mọ̀ wọ́n are very careful ẹ ti rí ibi tí wọ́n nìyẹn wà irú ẹ̀ ni wọ́n ṣẹlẹ̀ lónìí lórí Aláàfin Ọ̀yọ́ ṣùgbọ́n mo rí pé bàbá òun fi bẹ́ẹ̀ gbọ́ Yorùbá mo sọ dáadáa láìmọye gbà sorry to say it
ọba àlú ni yín ṣùgbọ́n èdè tá à ń sọ lẹ́nu yìí yẹ ẹ̀ gbọ́ dáadáa ẹ kàn jọmọ bíbí ìlú Ọ̀yọ́ ni tábàlẹ́yìn gbọ́ Yorùbá kì í ṣe kéèyàn máa sọ pé orí ẹ̀ burú orí rẹ̀ ò da àbí kó mọ̀wé wípé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ takala àgbàlagbà ọwọ́ kegbè ó ní Yorùbá kì í ṣe Yorùbá nìyẹn o ìtàn pé Yorùbá ni pé tí ọba sọ Yorùbá sí yàn tẹ́ni náà bá forí dá Ọlọ́run báyìí tàbó ṣe báyìí ó yẹ kó ti yé ọ body language ẹ̀ ó ti yẹ kó mọ tí ń sọ nínú ń tọ́ sọ ó yẹ kó ti mọ tí ń dá padà fún ọ torí ẹ̀ ni mo ṣe ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá gbogbo gbà ẹ béèrè tó gbà má bá yín ṣubú èmi nìkan ni mo jáde lẹ́yìn wá tí mo sọ ọ̀rọ̀ ẹ̀ fún yín o kábíyèsí ọwọ́ adé èmi nìkan ẹ wádìí kí nìdí tí ìṣòro báyìí báyìí fi kàn bàbá mi ibi tí èèyàn ti máa mọ́rọ̀ nìyẹn kì í ṣèjà nìyẹn mọ́ ẹni tí ó gbèjà bàbá rẹ̀ kì í ṣèjà tí bàbá rẹ̀ jà kù lọ́wọ́ àwọn ọbẹ̀rẹ̀ ń gbèjà kí ló fà tí bàbá rẹ̀ ò fi rógun yẹn ṣẹ́ ni lọ́kọ̀ọ́kọ́ lọ wádìí kí nìdí táwọn aràn mi ò fi rógun iṣẹ́ kí wọ́n tó lọ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn ó lè gbọ́ lọ́dún mẹ́wàá kó tó wá fight back bọ̀ ẹlòmíì àìmọ̀kànmọ̀kàn ẹlòmíì ó kàn bọ́ sójú ìjà náà ni òun náà bá tó bógun lọ yóò wá máa dìtàn pé bí ìran wọn ṣe máa bá a lọ́nu nítorí pé kò wádìí tó òyìnbó yìí ṣe irú àwọn mistake táwọn òyìnbó yìí ṣe nìyẹn tí Trump fi sọ̀rọ̀ ọjọ́ kínní àná ní first time ẹ̀ tẹ́ bá rántí tó ní Áfíríkà ni wọ́n ti sọ fún wa pé wọ́n ó kú ó ní yóò wá lọ́nu church yóò lọ́ máa gbàdúrà ó ní wọ́n tó sọ fún pọ́ kú ṣé bá máa wá solution fún ìrìn àjò ẹ̀ tó fi ní kú ni ó ní ilé àdúrà ní ọlọ́jọ́ kò sí sáàdúrà ní kéèyàn má kú ni sáàdúrà ní kéèyàn má kú Jésù tẹ́ fi gbàdúrà sí òkú Mùhámmà tẹ́ forúkọ rẹ̀ gbàdúrà sí kò kú torí ẹ̀ ń gbà míì common sense la nídìí nínú gbogbo ìrìn àjò ẹ wá gbọ́ nǹkan kan ṣẹlẹ̀ lágodi tó ní agbára nǹkan kan ṣẹlẹ̀ lágodi ibi tí mò ń lọ gangan nu màá try láti ka ìrìnàjò yín sí yín létí wọ́n petition Aláàfin mi ò mọ̀ bóyá ti gbọ́ wọ́n petition Aláàfin retired Honourable Debo Ogundoyin the Speaker Oyo State House of Assembly Parliament Building Secretariat Agodi Ibadan Oyo State January 2026 petition call for an urgent investigation into the legitimacy Aláàfin election process and the escalating confrontation with the state executive. With the concerned citizen as stakeholders of the Oyo Heritage Forum, hereby submit this formal petition to the Paysetter House of Assembly. Lánàá ni mo rí kíní yìí fọ́nrán yìí mo rí mẹ́sẹ̀gì yìí pé wọ́n petition selection kábíyèsí Ọ̀wọ́adé pé kí House of Assembly ṣe investigation wọ́n ní kéde ẹ̀ ṣe petition kan pé afẹ́ tó bí ọ̀nà bíi mẹ́wàá tí petition yìí gbà wọlé tí wọ́n ti ní kí wọ́n ṣe investigation selection yìí pé ṣé ó jẹ́ new ṣé ẹ̀yin the right person fún position yẹn kí ló fà á níjọ́ tẹ́ ẹ ti dé sílẹ̀ Yorùbá omi àláfíà ilẹ̀ Yorùbá dàrú kó tó rò ẹ wá ní nǹkan kan tí gbogbo ayé attribute mọ yín ni pé bàbá ẹ kì í smile níbi kankan wàláì àwọn ọmọ ìlú yín ò ní sọ fún yín láíláí wọn ò ní sọ fún yín ẹ kì í smile bí Olúwo bó ṣe burú tó tí gbogbo àwọn èèyàn ẹ lóò dá kíríkà Olúwo ó sì dárí àwọn èèyàn ó sì tún dá yẹ̀yẹ́ lẹ̀ yóò ṣe yẹ̀yẹ́ tí gbogbo èèyàn ó rẹ́rìn kábíyèsí Ọ̀wọ́adé ẹ change attitude yẹn
nǹkan kékeré ní tẹ́ ẹ lè control. téèyàn bá tiẹ̀ wá láti wá jagun pé ó fẹ́ wá bá gbogbo ilẹ̀ Yorùbá jagun ni, ẹ tiẹ̀ máa bá àwọn aráàlú yín gan rẹ́rìn-ín tó ráàrin yín pẹ̀lú àwọn aráàlú yín kẹ́tẹ́ bá jókòó tí lójú yín ó lé kankan nígbà tó yẹ pé wọn ò tiẹ̀ dá ẹ̀rín mọ́ yín rárá. kí ló dé? ẹ sọ yáyá bóun lẹ ṣe ń gbé pẹ̀lú obìnrin pẹ̀lú condition báyìí. mo yìn ìyàwó yín gidi gan o. ẹ máa sọ yàyà kábíyèsí, ẹ sọ yàyà, ẹ túraká. kò sí ikú tí ó pàgbà láyé tà ní bá po olórí rẹ̀ ń bẹ. gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn kò sí lè tẹ́ ẹ̀ ní rí gbà tẹ́ ẹ bá ti dúndú o pé ẹ wá pẹ̀lú òótọ́ ọ̀nù ni, kì í ṣe pé bóyá ẹ wá nítorí ara yín. apẹ̀rẹ̀ tẹ́ ẹ wáyà pé dáná bá yín nìyà kì í ṣe ilé àlejò lẹ́wà. kí wá ló dé tẹ́ ẹ rẹ́rìn bí oní nǹkan. bàbá mi Lámídì Ìtàn lákúlẹ̀ jàlálù, bàbá ẹ máa fẹ́ rí ni torí yóò máa sọ̀rọ̀ tí ó máa pa yín lẹ́rìn lẹ́mẹ̀wá ni ní kábíyèsí. tí bàbá Lámídì Adéyẹmí àná tí bàbá tó bá sọ̀rọ̀ lọ tó bínú sí yàn yóò sì tún sẹ́rí padà yóò tún sọ̀rọ̀ yóò tún ṣe yẹ̀yẹ́. níta fún ma bàbá wa ńlẹ̀ Yorùbá nìyẹn, kò sínú bàbá yẹn tí ì ṣàwàdà. ẹ̀yin náà túra ká ẹ ṣàwàdà, ẹ throw jokes, ẹ jẹ́ káwọn yóò smile pẹ̀lú yín. bàbá ìtì lè dù ìtì lè ibi tẹ́ ń bá lọ yìí tá ń petition yìí. tó ìtì tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nù o nílẹ̀ Yorùbá, ìtì tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nù. mo fẹ́ kẹ́yìn yẹn kẹ́ gbọ́ ni. tó nílẹ̀ jù báyìí lọ lórí ìkànnì ilé nìyí títí tá fún mọ́mọ́ kọ̀tún ètò wá lórí ìkànnì èmi tí yín tó tọ́ Bàbá Àṣà.